sọrí wẹ́rẹ́ sílámì lẹ̀ ń gbèrò. ẹ̀jẹ̀ sí bọ́bọ́ jẹ́ ká gbé. ẹ̀jẹ̀ sílámì lẹ̀ ń gbèrò. ẹ̀jẹ̀ sí bọ́bọ́ jẹ́ ká gbé. ẹ̀jẹ̀ sílámì lẹ̀ ń gbèrò. ẹ̀jẹ̀ sí bọ́bọ́ jẹ́ ká gbé. yẹ́nyẹ́nyẹ́nyẹ́ wẹ́rẹ́ sílámì lẹ̀ ń gbèrò. ẹ̀jẹ̀ sí bọ́bọ́ jẹ́ ká gbé. ẹ̀jẹ̀ sílámì lẹ̀ ń gbèrò. ẹ̀jẹ̀ sí bọ́bọ́ jẹ́ ká gbé. tó bá ti yé gungun kẹlọ gbà kó ti yọrẹ tó bá ti yá fúlàní. àlàyé ó ti yá màlúù o. ọ̀pá kan la fi dàgbà màlúù o. ibi tí bá yá sí lórí ìdọ̀pẹ́ ládùúgbò. ibi tí bá ń lọ lórí àtìlùpẹ́ láṣà ó lọ. Yes, bẹ́ẹ̀ ni kẹ́, oh yes, Bírẹ̀mí bá ti dé corporate records, ìgbà ọ̀tún ló dé, kékeré lẹ ti ń gbọ́, one time, lẹ́sẹ̀kẹsẹ̀, eléyìí yàtọ̀, one time, lẹ́sẹ̀kẹsẹ̀ ti jáde, corporate records, 25 Káyọ̀dé street onípanu, àti 4, Ejide Ntúmọ̀tà lẹ́kọ̀ọ́ ló gbé jáde o.